Only Jesus TV. Ẹ wo Nọfisatu ẹ ń dojúkọ ìdúkokò mọ́ ni o látọ̀dọ̀ àwọn mùsùlùmí lórí kíni kí ló ṣe kílẹ̀ ṣe ẹ ta lọ́lọ́run ti jáde o ẹ̀yin mùsùlùmí ṣé ọ̀rọ̀ yín gan ṣe ó yẹra yín báyìí nítorí pé olórí ẹlẹ́sìn jáde ohun tí ẹ fẹ́ pa Nọfisatu lé lórí yìí olórí ẹlẹ́sìn ti sọ̀rọ̀ lé lórí o tí ó jẹ́ pé tí ẹ̀mí Nọfisatu tó fi wà ní abẹ́ ìdúkokò mọ́ ni ẹ wo ẹ jọ ẹ bá mi share fọ́nrán yìí ẹ jẹ́ kó lọ viral káwọn èèyàn kó rí fọ́nrán yìí bàbá ta lọ́lọ́run ti jáde ó ti sọ̀rọ̀ ó tó àwọn àṣírí kan olórí ẹlẹ́sìn tó sọ̀rọ̀ ẹ máa rí ẹni tó ń dúnkokò mọ́ náà ẹ máa gbọ́ gbogbo wọ́n ṣe ń dúnkokò mọ́ Nọfisatu ẹ̀yin mùsùlùmí ẹ ṣe jẹ́jẹ́ ilẹ̀ Yorùbá lẹ wà yìí o Nàìjíríà lápapọ̀ kò mà ní bàjẹ́ ó yá lókè lọ. ṣé gbọ́dọ̀ ti fídíò yìí. Muftau mo wá ń bi eléyìí pé kí ló ń jẹ́ Muftau ló wá ń jẹ́ kẹ́kọ́rọ́ èèyàn dẹ̀ ń jẹ́ Muftau orúkọ èèyàn ló ń jẹ́ Muftau àbí ṣùnú Muftau K. ṣùnú Saida ṣùnú Saida good night ṣùnú Mustapha hospital. ok tí ẹ ti dá ẹ ti fi ti ara yín gbọ́ bẹ́ẹ̀. ṣe àdí fídíò tó ọmọ yẹn ṣe ọmọbìnrin yẹn náà pè Nafisa ó ṣe fídíò yẹn ó gbé Arab woman wá ó ń béèrè àwọn orúkọ kan lọ́wọ́ ẹ̀ ó wá sọ tún mọ̀ pé kí ló ń jẹ́ Muftau kíní kan ló ń jẹ́ hospital ẹ̀ṣẹ̀ pé lẹ́gbọ́ fídíò yẹn lẹ́yìn ìgbà yẹn àwọn Muslim wá jáde wá ń tẹ́tí ẹ̀ màá play fídíò tí wọ́n ti ń tẹ́tí ẹ̀ màá ṣe play ṣẹ́ mọ́ nǹkan kan ti wà lára mùsùlùmí gangan fúnra wọn tán bá rí obìnrin wọ́n láì kó mọ dẹ́rù bà obìnrin gan tí ìgbà sẹ̀rọ̀ kùnrin irú tèmi báyìí wọ́n gbé ọ̀lọ́kọ̀ tù wọ́n pè ọ̀bọ̀kan náà knowledge bọ̀bọ̀ yẹn náà àwọn mùsùlùmí àdúgbò wọn organize wọ́n jí ọ̀bọ̀ yẹn náà gbé tó àti wá dóbìnrin wọn àwa sọmi jáwọ́ àmọ́dún kòkó mọ́ wọn ọ̀rọ̀ tọ́mọbìnrin sọ yìí kò kì í ṣe lákọ̀ọ́kọ́ tí ọkọ sọ kò kì í ṣe ọmọbìnrin lákọ̀ọ́kọ́ tí ọkọ̀ kọ́kọ́ sọ̀rọ̀ nípa orúkọ tí wọ́n jẹ́ ìlàdúgbò wa yìí ṣífì mọ́ ẹ̀mú lẹ Yorùbá báńkì àbàbà kan sì mọ́ ẹ̀mú lẹ Yorùbá àwọn náà kọ́ ṣe fídíò lórí ọ̀rọ̀ yìí ìgbé kí ni túmọ̀ àwọn orúkọ tá à ń jẹ́ àwọn náà kọ́ ṣe fídíò lórí ẹ̀ bọ̀ ẹ̀yẹ akọ́ play fídíò bí wọ́n ti tẹ́tí gẹ́ẹ̀ Nafisa yẹn màá ṣe kẹ́ play fídíò ṣífì mọ́ ẹ̀mú Yorùbá tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí kí ló tẹ̀ lọ gbé ṣífì mọ́ ẹ̀mú lẹ Yorùbá kí ló tẹ̀ lọ gbá àbá yẹn lé kẹ́ lọ àrẹ́ ṣífì mọ́ ẹ̀mú lẹ Yorùbá ayé pé ẹni ẹ̀ta lẹ dẹ́mú làlẹ́ dì mọ́ ẹgbọ́ fọ́nà tó ti ń tẹ́tí lédi yẹn àwọn aláyé irú. ṣòrí ìwọ ọmọ Nọfisatu kí lórúkọ yìí náà ó wà ń lé àràbù oúnjẹ òun mu nígbà tó wá jẹun tó wá yó tó wọn wò pé kí ni nǹkan tó lè ṣe next yóò kó wá máa fẹ́ láti máa spread hate towards Islam ni kó máa spread hate towards Islam ó fi pé nǹkan tó pẹ́ kú nìyà àbí now I now tell you for free ṣòrí Nàìjíríà làwọn yóò ti lè máa ṣe kí níwọ̀n Nàìjíríà gan self gan àwọn ọlọ́pàá wa àtàwọn ìjọba wa ti ń ṣe dáadáa ń sìn báyìí alhamdulillah lórí ọ̀rọ̀ ẹ̀sìn you understand now sórí ní Libya tó wà yẹn I promise you for free but kí n tó kọ́kọ́ sọ̀rọ̀ tó fẹ́ sọ yẹn náà yẹn kọ́kọ́ kò lè mọ̀ pé nǹkan tó ń ṣe yẹn is a very very big crime màá ká àwọn kankan fún ẹ̀ sìn yín so I will urge you take down that video I'm giving you 1 week. ẹ̀sìn Islam this indeed ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn àlàáfíà ni ṣẹlẹ̀ àlàáfíà yẹnu làwọn fi mọ́ sọ́n tiwọn wọn ò lè practice àlàáfíà ẹ̀sìn àlàáfíà ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ ni pé ilẹ̀ ń darí ayé yẹn mùsùlùmí sọ bẹ́ẹ̀ nípa àwọn ni wọ́n ń darí ayé ẹgbẹ́ nípa àwọn ni wọ́n fún ẹ lóúnjẹ àwọn ni wọ́n ń decide fún láìpẹ́ sórí ọmọ tó wà ní àràbù yẹn tó wà ní Libya yẹn wà á rí tí bá a ṣe ilẹ̀ Libya tó wà yẹn ibi àṣù ẹ wọn á lé ẹ wálé ẹ̀yin ò lè báyàn ṣe fíṣà téyọ̀ fi travel out àfi kẹ́ni tó ti wà nílùú èbò kẹ́ ẹ wá bẹ́ẹ̀ sì lè wálé ẹ wá ní ẹ go and take down that video kó lọ take down video kíni ṣé wọ́n lo data fún ni ẹ sì mọ̀ ṣe bí wòlé báyìí ṣé wọ́n lo data fún ṣé wọ́n lo ń gáàrí ẹ̀ ni wàá sọ pé make sure you take down that video which video ni kò take down ẹ mọ̀ ṣe bí ẹni wípé ẹ̀yin lẹ láyé lẹ́ǹdẹ́ ẹ mọ̀ ṣe bí ẹni pé ìlọ́lọ́run kórè ayé lé lọ́wọ́ go and take down that video ṣé ilẹ̀ Libya tó wà yẹ Nàìjíríà lórí pẹ̀lẹ́sì lè máa ṣe rọ́bìṣì ṣé ìjọba ilẹ̀ Libya wà láyé wòrè tẹ̀yìn ṣe ilẹ̀ Yorùbá tẹ̀ wá yìí ṣé báwọn mùsùlùmí ẹgbẹ́ yín náà ló kún yín lọ́wọ́ àwọn ètò ìjájẹ́ nu yín ló kún yín lọ́wọ́ ẹ yẹ bọ́dọ̀ bá ṣàkíyèsí ó yẹ lọ gbé ẹ̀sìn tí yín ẹ̀yin mọ́ protect ẹ̀ ni ẹ wá ní wọ́n ti put down Islam ṣé Islam ti yín sọ́run lẹ́yìn tí kò Islam ti yín wá ni wọ́n láwọn tó ní Islam orí gbó wọn ò sọmọ wọn ní kọ́kọ́rọ́ wọn ò sọmọ wọn láǹbrẹ́là wọn ò sọmọ ní àgà wọ́n láwọn orúkọ tẹ́yìn sọ ọmọ yẹn wọ́n láwọn ọmọ ládùúgbò wa ò jẹ́ wọ́n lé yín kúrò nókun ẹ tún lọ paná ṣé ẹ gbádùn wọ́n lé yín kúrò nókun ẹ tún lọ paná wọ́n láwọn ọmọ orúkọ tẹ́yìn sọ wọn àgà Lukumanu Ajara Simbi wọ́n láwọn ọkọ̀ yòó nítumọ̀ ẹ wá jẹ́ pé ẹ ó lè kó Libya
kọ́ lọ break down video ìwọ ló ń káàrí ayé ẹ̀ ni àwọn lórí burúkú wọ́n defend ju Golo Kante lọ. mi ò pa láṣẹ fún ẹ o, mi ò tó mi ìjámọ̀ kankan o, but I'm giving you 1 week to take down that video. If not, surely picture àti video ẹ, I'm going to report it to Libya police station. One day track it down and they will get you. You understand? O tún wá ń full woman yẹn, o ń full woman yẹn, o interrogate woman yẹn, o dẹ̀ pé o mọ ẹ̀ṣẹ̀ nǹkan tó ń ṣe yìí ṣá. Now let me read this to you real quick. Article 291 of Libya's 1953 Penal Code explicitly criminalizes publicly attacking Islam or using expression inappropriate for God, a prophet or messenger sallallahu alaihi wasallam. Penalty up to 2 years imprisonment. That's number 1. Insulting Islam or the Prophet Muhammad sallallahu alaihi wasallam is also prosecuted under broader charges like instigating division and offending religious sanctities. And in some courts, militia controlled area, this can carry up to the death penalty. Now, anti-cybercrime law 2022 Article 42 criminalizes online content that insult religion sanctities with praising terms. Speech considered offensive to Muslim is banned by law. Now, ogungo mo kon ra ke ben fún ṣé gbọ́ ó sọ di lawyer lu Libya ó ń kòfin ìyà de according to Libya law 2 years imprisonment. Ita invite sa mo tin ni ẹ̀wọ̀n yìí náà ni kẹ́ bọ́ fẹ́ wọ́n dẹ́rù bá yẹn ọmọ lọ́mọ tó wà ní Libya ó tún fẹ́ Libya ó sọ di lawyer lu Libya in Libya law. Òpònú Libya law kọ́ sanfara law ni ní kankan tẹ́ fàyè yín ṣe àbí kẹ́ mọ̀ fàyè yín wá láàkì kẹ́ mọ̀ fàyè yín wẹ́n tẹ́nà lẹ́wọ̀n kẹ́ mọ̀ fàyè yín dúkòkò mọ́yàn ó ń sọ inú ẹ̀dẹ̀ ń dùn òun ka Libya ẹ̀ńtẹ́tì ọmọ yẹn nìyẹn o òpònú tí ń tẹ́tì yẹn yóò lè mọ́kò Nàìjíríà o ó lè mọ́kò ní bàbá bẹ́ẹ̀ rí àbí kúrò àdúgbò wèrè wọ́n lọ ni o ó lè mọ́kò ń bẹ́ o lópònú tí ń tẹ́tì yẹn mọ́ ọlọ́mọ yìí Libya law ẹ̀yin ò rí nǹkan kan tẹ́lẹ̀ ṣe fọ́mọ ya yín nínú ẹ̀sìn láti fi ràn lọ́wọ́ àfi kẹ́ ẹ mọ́ dúkòkò ẹ̀wọ̀n ogun mọ́mọ́ lọ́mọ tí wọ́n á pò mọ̀ pé ẹjọ́ rọ̀ lọ́rùn ó fẹ́ pẹjọ́ tòótọ́ mọ̀ bọ̀ kìí ṣe nà fi sá lọ́wọ́ kọ́ sọ ní tó ń sọ ìkísàn fi ká lọ́wọ́ kọ́ sọ ẹ gbé máàmù yìí náà gbọ́n tí máàmù yìí sọ gbọ́n tí máàmù sọ kìí ṣe nà fi sá lọ́wọ́ kọ́ sọ ẹ fi òfin Nàìjíríà gbé sí ìmọ̀mùlẹ̀ Yorùbá náà ẹ gbọ́n tí sí ìmọ̀mùlẹ̀ Yorùbá sọ. ẹ̀sìn kábíyèsí alójú òun lẹ̀ mọ̀ nínú Ìsìlámù wọ́n da gbogbo sísẹ̀mù wa gbogbo ọmọ Yorùbá tẹ́lẹ̀ à ń jẹ́ Adéwùmí Adélájà Adébọ̀wálé Ọmọbọ̀wálé Bùkọ́lá ó kọ́ tá à ń jẹ́nu wọ́n dẹ̀ bí wọ́n ní ká máa jó kọ́ Muslim wọ́n ní kí ló kọ́ Muslim tó ọmọ jẹ́ wọ́n ní kí ọmọ jẹ́ Muftau nínú ọwọ́ adùn lórí Muftau lánàá ìhun ẹ̀ ń tẹ́lẹ̀ ìrò pé ìwọ́n kọ́ ìwọ́n tó tóbi kí ló kọ̀ rẹ̀ àti Ajára lèmi o Ajára ìgbà tí wọ́n wá darí Saudi Arabia dé mo lo ọdún 9 láti mọ ìmọ̀ èdè Arab láti lè kọ́ láti lè kà tí lábáwá abájọ fèsì ara ìwé àti Ajára tó ọmọ tí mo kọ̀ rẹ̀ ó lọ́wọ́ mọ́ òkúta ló ń jẹ́ wọ́n sì ká máa jẹ́ bẹ́ẹ̀ ìwọ́n kọ́ oníbùkún táwọn lòún jẹ kí ni tí wọ́n bú táwọn lédè bàbá àgbàtọ́ mọ́ kọ́kọ́rọ́ tàbí sílẹ̀ kò ní rẹ̀ ṣe ń tó. so àwọn pílà ti wọ̀ ọ́dọ́ wa wọ́n tẹ́jú wọ́n ní pé a ní ìka tó da nínú ẹ̀sìn wọ́n gbà lọ wa wọ́n ní ká máa jókòó mùsùlùmí tọ́kọ́ mùsùlùmí náà tẹ̀lé nínú náà lẹ́ jẹ́ òsínlá ló tẹ̀lé àti òsínlá yóò wá fẹ́ àgà táwọn nípa àdúgbò àgàtọ̀. ìwọ́n kọ́ ààrẹ èkó mísírà rúlà tá a fi wá fún ẹ̀ là pẹ̀lú so gbogbo kí ni àbọ̀ 200 ní ọkọ̀ tí mo kọ̀ nínú Islam táwọn jẹ́ because wọ́n mọ̀ pé ọkọ̀ tẹ̀ ń jẹ́ yẹn ọkọ̀ yẹn da tá má pè ní Adéwùmí ọkọ̀ tó rẹwà ni òun náà làwọn lábáwá ń jẹ́ ní Saudi Arabia torí pé ìtọ́ba wákọ̀ pẹ̀lú Saudi nǹkan méjì náà ni King Saudi Arabia ọba aládé wọ́n pè wọ́n sọ pé emir of Saudi wọ́n sọ pé sultan of Saudi níbo wọn lẹ́nu wọ́n wà ní Kùránì kí wọ́n máa jẹ́ emir tọ́lọ́ náà sọ̀rọ̀ báyìí ẹ máa jẹ́ emir ẹ máa jẹ́ sultan níbo lẹ́nu Kùránì irọ́ tán pa fún yìí wọ́n wà wí láwà níbi àwọn tí wọ́n tó gbá láwà yìí because kí ni ìtumọ̀ láwà ní question láwà ní èdè lábáwá ni kí ni ìtumọ̀ rẹ̀ ó ní alẹ́ àmọ́yìmù láwà ní tábàdàpọ̀ àmọ́yìmù wọ́n ní láwà ní òun náà pè ní àmọ́yìmù kọ̀ wá sẹ́ni tó lè wà ní wà ní àti Hausa wọ́n wà ní kí ló kọ́ ọmọ tiẹ̀ tí ó ní àmọ́yìmù ní láwà ní ọmọ jẹ́ àmọ́ ó kọ́ tiwa adémi crown òun ní alimusawamat adatu moluku àpèkíyà táàtì dáhùn balẹ̀ àwọn pípẹ́ wa ní adéwùmí adésínà àwọn ìkọ́mọ́tiwa ládé àwọn ìkọ́mọ́tiwa láwà ní tó bọ́ ti ṣọ́ọ̀tù tó ìdílé tiwa ẹ̀ tábà ń bọ̀ lọ́nu. ṣe àgbọ̀rọ̀ báyẹn nígbà tí bàbá yìí tí wọ́n sọ kúrẹ́tẹ̀ rẹ̀ fọlọ́pàá rẹ̀ sí bàbá yìí bàbá sígbọ̀nmílẹ̀ Yorùbá yìí ọlọ́jẹ̀mí yogun bàbá yẹn sọ pé wọ́n lọ́dún 9 làwọn fi lọ́ọ́ lò lẹ́yìn ẹgbẹ́ wa làwọn fi kọ́ lárúbáwá táwọn fi kọ́ àwọn asọ́dí gbogbo ọ̀rọ̀ wọn word to word nípa wòsílà rúlà àgà mistura kọ́kọ́rọ́ ètò wá sí wọ́n lè mọ̀ ní pé àwọn lárúbáwò àwọn òsọmọ wọn lórúkọ yẹn àwọn láwọn sọ tiwa ládé àwọn láwà ní pé táwọn ọmọ sọmọ tí wọ́n láwà ní nígbà tí wọn ò ní nígbà pé kíní yẹn ò ní túmọ̀ ṣùgbọ́n àmọ́ pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n bí ìta ìpè ní adé olórí ni
àwọn tó wá gbélé ládùúgbò sọ pé àwọn ọmọ fúnra wọn ò sọ àwọn ọmọ wọn lórúkọ yẹn torí àwọn ọmọ túmọ̀ ẹ̀ torí pé ẹ mọ̀ pé ẹ wá pàwádìí sínú èdè tá a gbọ́ torí pé ẹ bá gbèdé yẹn ẹ wá ń sọ aláwọ̀ orúkọ àwọn orúkọ ọgí orúkọ ọké orúkọ tí ò ní túmọ̀ orúkọ spita àjàrà mẹ́sítúrà bàbá ìwà rí wọ́n pàṣẹ àkíyèsí gbà yẹn tí a bá ṣe fídíò yìí yóò tó bí 6 or 5 years ago the same thing ẹlòmíì tó wà lé lárúbáwá yẹn ó tún wá confirm tí a bá yìí sọ ẹ wá ń bàjá kí ni wàhálà nìkan yóò sọ tọrọ gan-an ẹ wá ń dúnkòkò mọ́ ẹ fọlọ́pàá Libya gbé ẹ gbé lọ kóòtù Libya tí wọ́n bá gbé lọ kóòtù Libya ó wà fi gbà wọ́ọ̀dù ipò tó tẹ̀ nìkan sí àbí tí tó wá gbé ọmọ nàfṣà yìí lọ kóòtù Libya sí ó gbà wọ́ọ̀dù pé tẹ̀ nìkan sí ni tẹ́lifí táyé pé Nàìjíríà ni ọmọ yìí wà ní kọ́lá mọ́jẹ̀sì lọ pamọ́lé ìjọba àlùsí ń wo òyìnbẹ́ sí sórí burúkú yìí wọ́n ń dà sí yín la ṣe tó kàn wá kú ni ṣùgbọ́n kò sí bí ọ̀sẹ̀ ní rí bẹ́ẹ̀ torí pé ẹ̀yìn jókòó sí díẹ̀ sí yẹn táyé pé bẹ́ẹ̀ lẹ́yìn ti ń jẹun ẹ ti rí pé báwọn yẹn ṣe ń jáde ṣọ́ọ̀bù yín ni wọ́n fọ́ àsìkò sì ń bọ̀ táwọn èèyàn máa pè yín wípé ẹ mọ̀ wá sọmọ wa ló kọ mọ́ á fọmọ ló kọ fúnra wa àsìkò sì ń bọ̀ ẹ má dúkòkò mọ́ ọlọ́mọ sẹ́ẹ̀pà ni òun ò lóbì kò lẹ́lẹ́ àti ẹ̀ gbogbo pátá látòrí wèrè gulu alágùsì gbogbo pátápátá ló ti dúkòkò mọ́ ẹ̀ lórí kò sí fídíò pé orúkọ tẹ̀sán àwọn ọmọ kò ní túmọ̀ Nàfísà tó ń gán jẹ́ gan kò ní túmọ̀ ó ti túmọ̀ orúkọ ẹ̀ ọmọ ẹgbẹ́ ìfẹ́jú kò sílámù mọ́ tẹ́yìn bá ń fẹ́ sísìn tilẹ̀ ẹ̀yìn wà á ní mọ́sálì yẹn kan ẹ̀ mọ́ bọ́ọ̀lù tẹ́lẹ̀ pẹ̀ padà sí mẹ́sìn àfọ̀nà tẹ́gbà fìyà jẹyàn torí kó fẹ̀sìn lẹ̀ wọ́n wá ń ká yà pé àníbí tó ti fẹ̀sìn lẹ̀ kí wọ́n pa ni ẹni lọ ní ìsìlámù ni kí wọ́n pa yàn but àwọn tó ti fẹ̀sìn lẹ̀ gan tó kàn sọ òtítọ́ ẹ fẹ́ pa ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ gbẹ̀yìn lọ sí kóòtù tẹ́ ẹ bá lóògùn àti pa ayẹ́pa ẹni yẹn nítorí mẹ́rin gbòyìn kó yẹ pé ó gbé lọ sí kóòtù ó fẹ́ níwọ̀n láti gbé lọ sí kóòtù tẹ́lẹ̀ tó wá lóògùn tó lè fi pẹ́ nìyẹn ó pa àwọn sọ pé ẹ̀sìn Islam sọ pé ẹni tí ẹ̀sìn Islam mọ̀ kí wọ́n pa ni ẹ̀sìn pé ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn Islam kọ́ wa báwọn ṣe tó tẹ̀ mẹ́tí aṣọ ara rẹ̀ tó tẹ̀ mọ́lẹ̀ tó gbọ̀n ya káwọn àtàjẹ sara wọn yìí káwọn ṣàfihàn ni fúnra wọn yìí tàjẹ pa wa ni ìwọ́n tó mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tó sọ pé fi ìjọba Libya gbé bẹ́ẹ̀ lè ya sàlátù ó lọ kọ nínú church òwúrọ̀ àsàlátù yóò jáde ó ní kìrìsìtẹ́nì ọmọ yóò wun ni mùsùlùmí ọmọ yóò wun ni oníṣẹ̀ṣe ọmọ yóò wun ni gbogbo ẹ bọ́ sórí mídíà náà ni ẹ̀ ń gbé ọmọ ọlọ́mọ sí pé èyà sàlátù tó yẹ kó lọ ṣọ́ọ̀ṣì lọ́kọ ni ẹ̀ ń ṣe bísínẹ́sì tiẹ̀ ẹ̀yin wèrè kan yọnu sọ́rọ̀ ayé ẹ̀ níjọ́ tíjọba àlùbá tó bẹ̀rẹ̀ sí ní gbé yín lẹ́tọ̀ọ́ mọ̀ tẹ́ ẹ̀dá lọ́rùn gbogbo ẹ̀yin tẹ́yìn dá àtúntò ọmọnìyàn ẹ dákun ẹ bá àdìdé sọ̀rọ̀ ọmọ Nàfísà yìí o ẹ bá àdìdé sí ẹ mọ̀ jẹ́ òfin kan sọmọ lọ́mọ o ẹ̀yin àfáàtẹ̀ ẹ̀dúkòkò mọ́ látòrí àlàgùsì bí nǹkan bá sọmọ yẹn ọwọ́ yín láti béèrè o ọwọ́ yín láti béèrè nílùú Libya tó wà yẹn nǹkan gbúdọ̀ ṣe èyí kó mọ̀ jẹ́ pàmò ẹ̀yún wọn lọ lò fi Libya sẹ́yìn pàmò sahara kọ́ọ̀dù yẹn sì ni àwọn ọmọ bẹ́ẹ̀ rí ni kó lọ bí ọmọ lórí dànù ìyẹn kó gbúdọ̀ sọmọ yẹn o nǹkan kan gbúdọ̀ sọmọ Nàfísà yẹn mo ṣe lè mo dúró ná pẹ̀lú ìfowópamọ́ wo ní fẹ́ jẹ́ níbo nídìí láti ṣe lọ́dún mẹ́ta. ọjọ́ wo la wá fẹ́ ṣe lè dàbà yìí ẹ̀yin mùsùlùmí ẹ̀ẹ́dẹ̀ kẹ́kọ̀ọ́ lára àwọn ọmọ ìyá yín méjì tó kù àwọn kìrìsìtẹ́nì àwọn oníṣẹ̀ṣe ẹ báyé eléyìí jẹ́ nítorí pé ó bú Muhammadu ó bẹ̀ sí yín jẹ́ ó fa Kùránì ya ẹ pa eléyìí lápá sáyé ẹ pa eléyìí lápá sọ́run ẹ gbaṣẹ́ lọ́wọ́ eléyìí ìgbà tẹ́ tún dúnkokò mọ́ Nọfisátù náà pé ó máa dìpọ́tù ẹ̀ wálé ṣé àṣeyọrí gidi wá nìyẹn ókè ní ìlànà ìsìláàmù gẹ́gẹ́ bí òfin Kùránì àṣeyọrí ńlá ló jẹ́ àbí ṣùgbọ́n ní àwùjọ ọmọlúàbí ní ìgbé ayé tó bẹ̀rù Ọlọ́run tòótọ́ Ọlọ́run tó dá òun ayé tó dá wa láwòrán ara rẹ̀ Ọlọ́run àwọn baba ńlá wa Ọlọ́run Abraham Ọlọ́run Isaac Ọlọ́run Jacob nǹkan burúkú ló jẹ́ o nǹkan burúkú ló jẹ́ nítorí náà ẹjẹ́ àjáwọ́ ẹ wò ẹ̀yin mùsùlùmí díẹ̀díẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa gbà wọ́n lámọ̀ràn o ẹ bá wa gbà wọ́n lámọ̀ràn ẹ jẹ́ ká sọ sí i kì í ṣọ̀rọ̀ èébú kì í ṣọ̀rọ̀ èpè ẹ jẹ́ ká sọ sí i ilẹ̀ wa ilẹ̀ Yorùbá Nàìjíríà àti gbogbo àgbáyé lápapọ̀ a ní rí ogun o torí kò síbi tí ẹbí wa ò sí a ní rí ogun ọ̀dàbíyàn àpapà ogun ẹ̀sìn Ọlọ́run má jò ṣẹlẹ̀ o ẹ ṣeun ẹ bá wa like fídíò yìí kẹ bá wa share láìpẹ́ a tún padà wá ní àlàáfíà.